káàbọ̀ padà sí ìkànnì yìí ẹ̀yin olólùfẹ́ mi àti ẹ̀yin tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ rí channel yìí rè movie review nìkan ni channel yìí wà fún. Ẹ má gbàgbé láti subscribe sí channel yìí, ẹ tẹ subscribe button láti subscribe sí channel yìí. Fíìmù tuntun èyí tí ó ṣẹ̀ jáde yìí láti ọwọ́ Apáńkúfọ̀ òun ni mo tún mú wá fún yín, èyí tí àkọlé rẹ̀ jẹ́ LAGBONDOKO. LAGBONDOKO fíìmù yìí mo wò ó, mo farabalẹ̀ wò láti lè wá jábọ̀ fún ẹ̀yin olólùfẹ́ mi. Ibi tí ó yà mí lẹ́nu nínú fíìmù yìí òun ni ibi tí ìyàwó àtọkọ kan tí wọ́n wá bá apá àtìyá rẹ̀ nílé. Kàkà kí apá àtìyá rẹ̀ kí wọ́n fi bá wọn sọ̀rọ̀ láti máa sọ fún yẹ pé òun láìkí ìyàwó ọmọkùnrin náà. Abẹ́ rí nǹkan báyìí. Báwo lèèyàn ṣe máa wá bá yín lẹ ṣe máa sọ pé ìwọ ṣe máa sọ pé o láìkí ìyàwó ẹ̀. Wọ́n jẹ́ mú iye gẹ́ẹ̀ yẹn, wọ́n mú iye lédì yẹn, wọ́n ra iye rẹ̀. Kò tún wá tán síbẹ̀ o, ibi tí ọkọ tún ti wọ́n hágìw wọ́n láti fi nǹkan sẹ́nu tún fi bá ọkọ náà sọ̀rọ̀. Ó dẹ̀ mú obìnrin náà wọlé, ìyàwó ń yàwó, ó sì mú sì sọ di ìyàwó rẹ̀. Abẹ́ rí nǹkan báyìí. Wẹ̀ṣáná fíìmù yìí tàn gidi ni. Gbogbo àwọn actors tí wọ́n lò nínú fíìmù yìí àti actresses wọ́n gbìyànjú gidigidi gan. Mo gbóríyìn fún Ibrahim Yekini, ó gbìyànjú gan nínú fíìmù yìí. Apá náà òun gangan ló ní fíìmù yìí, mo gbóríyìn fóòmù náà, òun náà ó gbìyànjú gidigidi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn tí wọ́n direct fíìmù yìí náà wọ́n gbìyànjú lọ́pọ̀lọpọ̀, wọ́n gbìyànjú. Ẹ má gbàgbé láti subscribe sí channel yìí, movie review nìkan ni channel yìí wà fún. Ẹ má gbàgbé láti subscribe sí channel yìí, ẹ share fídíò yìí, ẹ like, ẹ comment. Mi ò lè wait láti wo apá kejì fíìmù yìí. Tẹ́yin náà bá mọ̀ pé ẹ̀yin náà lè wait láti wo fíìmù yìí apá kejì, ẹ comment, ẹ drop comment sí comment section. Apá ibi tẹ́yin náà bá mọ̀ yín pé ó fọ́ ní ìsinyìí tó pa yín lẹ́rìn nínú fíìmù yìí, àbí èyí tó yẹ kí wọ́n drop sínú fíìmù yọ tí wọ́n ṣe dáadáa, ẹ lè comment ẹ sínú comment section. Ẹ má gbàgbé láti subscribe sí channel yìí. Orí yín náà nínú fíìmù mi.